ṣe aláìmoore bí Arẹ́gbẹ́ṣọlá. Mo máa ṣàtìlẹ́yìn fún Tinubu fún sáà kejì nítorí pé ó ṣe mí lóore tí mi ò lè gbàgbé. Sunday Igboho ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Tí a ò bá ṣọ́ra, ó ṣeéṣe kí àwọn jàǹdùkú báńdíìtì ṣèkọlù ní òpópónà Èkó sí Ìbàdàn ní oṣù keje tàbí oṣù kẹjọ. Primate Elijah Ayọ̀délé ló kìlọ̀ bẹ́ẹ̀. Ó dìgbà tá a bá rẹ́yìn àwọn ajínigbé tó ń dà wọ́n èèyàn láàmú dá omi àlàáfíà ìlú wa rú ká tó sinmi o. Sunday Igboho ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbẹ́sẹ̀ kúrò lórí òfin ìséde kónílé-ó-gbélé curfew ní àwọn ìjọba ìbílẹ̀ 10 tí wọ́n fi léde ṣáájú. Sẹ́ẹ̀tì àwọn olódò uprising ló tàbùkù ìrànlọ́wọ́ àti ìmọ̀ràn bíbẹ̀rẹ̀ òwò àkàrà, kúlíkúlí àti àgbàdo sísun tí aya rẹ̀ Olúrẹ̀mí Tinubu gba ọmọ Nàìjíríà. Dàda Olúṣẹ́gun ló fèsì ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìjọba àpapọ̀ ti kéde àkópadà àwọn ọmọ Nàìjíríà míì láti ilẹ̀ South Africa níbi ọjọ́ ìwọ́de tako àwọn àjèjì ṣe ń súnmọ́. Wọ́n tún gba àwọn tó bá kù ní ìmọ̀ràn láti yẹra ní agbègbè ìwọ́de náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Borno ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn jàǹdùkú Boko Haram ti jí àwọn akẹ́kọ̀ọ́ tó ń kọ ìdánwò NECO àti àwọn olùkọ́ wọn gbé ní ìpínlẹ̀ Borno. Kò sáàyè fún ìgbésùnmọ̀mí àti onírúurú ìwà ọ̀daràn míì lÉkòó àti lóògùn o fún bí iṣẹ́ ikọ̀ ọlọ́pàá kò gbèrègbè Operation Kò Sáyè ṣe gbéra sọ ní ìpínlẹ̀ Èkó àti Ògùn. Ẹ jẹ́ kí iye owó epo bẹntiróòlù lágbàáyé ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú tilẹ̀ yìí o. Ìjọba àpapọ̀ ló ké sí àwọn alágbàtà epo bẹntiróòlù ní Nàìjíríà níbi iye owó bẹntiróòlù ṣe lọlẹ̀ lágbàáyé. Iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ti kéde pé àwọn olórí àti ọmọ ẹgbẹ́ ISWAP tó 140 ti jọ̀wọ́ ara wọn sílẹ̀ fún àwọn ọmọ ológun ní apá àríwá ìlà oòrùn Nàìjíríà. Gómìnà Adémọ́lá Adélékè ti gbóríyìn fún àwọn ọlọ́pàá fún mímú ọmọ ìsọta olóṣèlú tó lọ́wọ́ nínú ìpànìyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó wá pè fún mímú àwọn afurasí yòókù. Àwọn jàǹdùkú báńdíìtì tún ṣọṣẹ́ láabi wọn. Wọ́n gbẹ̀mí àwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ́ 7 àti àwọn ọmọ ẹgbẹ́ CJTF 2 nínú ìjà ìbọn ní Katsina. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi ti bẹ̀rẹ̀ ìfojúsóde lórí àwọn afurasí ọ̀daràn 3 tó lu olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan pa ní ilé ẹ̀kọ́ kan ní ìpínlẹ̀ Kogi. Olórí Olúwaṣìndárayọ̀ nínú Ayé Tèmi ní oníròyìn yìí. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Èmi ò kì í ṣe aláìmoore bí Arẹ́gbẹ́ṣọlá. Mo máa ṣàtìlẹ́yìn fún Tinubu fún sáà kejì nítorí pé ó ṣe mí lóore tí mi ò lè gbàgbé. Sunday Igboho ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ajìjàgbara fún òmìnira ilẹ̀ Yorùbá nígbà kan rí, Olóyè Sunday Igboho Adéyẹmọ ti sọ pé òun yóò ṣàtìlẹ́yìn fún Ààrẹ Bọ́lá Tinubu fún sáà kejì rẹ̀ nípò ààrẹ nítorí òun kì í ṣe aláìmoore bíi gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà kan rí Rauf Arẹ́gbẹ́ṣọlá. Ó ní gbogbo agbára òun lòun yóò fi ṣàtìlẹ́yìn fún Tinubu nítorí òun kò lè pa oore tí Tinubu ṣe fún òun mọ́ra. Ìgbòho ló sọ̀rọ̀ yìí lásìkò tó ṣàbẹ̀wò sí ọ́fíìsì àwọn ọ̀dọ́ ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Ghana. Gẹ́gẹ́ bí Ìgbòho ṣe sọ, mo dúpẹ́ fún Ọlọ́run pé mo tilẹ̀ rí oore ọ̀fẹ́ gbà láti ọ̀dọ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Oore ọ̀fẹ́ tí mo rí gbà ni mo fi lè wá sọ́dọ̀ yín lónìí láti wá kí yín. Mo máa tẹ̀síwájú láti máa ṣàtìlẹ́yìn fún ìjọba Bọ́lá Tinubu nítorí òun ló mú mi padà wálé láti ilẹ̀ òkèèrè. Kò nílò pé à ń fi àkókò ara wa ṣòfò. Bàbá yóò ṣe ẹlẹ́ẹ̀kejì, ìyẹn dájú lọ́dọ̀ Ọlọ́run tó ní wá. Bàbá yóò ṣe ẹlẹ́ẹ̀kejì. Ìgbòho tẹ̀síwájú pé ọ̀pọ̀ ọmọ Yorùbá ni Tinubu ti ṣe oore fún tí wọ́n sì fi ibi san padà fún. Ó ní ẹ wo irú àwọn èèyàn tí bàbá yẹn ṣe oore fún tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tí wọ́n tún fi ibi ṣu ara wọn ní Arẹ́gbẹ́ṣọlá yẹn. Irú àǹfààní tí Arẹ́gbẹ́ṣọlá ní lọ́dọ̀ bàbá wa Tinubu ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni kò ní irú ẹ̀. Ìgbòho sọ pé pẹ̀lú ìrànlọ́wọ́ Tinubu ni Arẹ́gbẹ́ṣọlá fi bẹ̀rẹ̀ ìrìn àjò òṣèlú láti ipò kọmíṣánná títí tó fi dé ipò mínísítà. Ó ní nítorí náà kò yẹ kó jẹ́ irúfẹ́ èèyàn bíi Arẹ́gbẹ́ṣọlá ni yóò máa tako Tinubu. Ajìjàgbara náà sọ pé lóòótọ́ ni èèyàn yóò máa ṣe ara wọn nílé ayé àmọ́ kò tọ́ kí èèyàn gbàgbé oore nítorí pé ẹnìkan ṣe ẹnìkejì. Ìgbòho parí ọ̀rọ̀ rẹ̀ pé níwọ̀n ìgbà tí Ọbásanjọ́ àti Buhari ti lè ṣe ọdún 8 gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà, Tinubu náà gbọ́dọ̀ ṣe ọdún 8 tirẹ̀
kò pé. Wàyí o, ọ̀pọ̀ aráàlú ló ti ń bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ Ìgbòho náà. Púpọ̀ àwọn èèyàn ọ̀hún sọ pé lóòótọ́ ni ààrẹ Tinubu lè ṣe Ìgbòho lóore, àmọ́ kì í ṣe gbogbo ọmọ Nàìjíríà ni oore náà kàn. Nítorí náà kí Ìgbòho má ṣe sọ̀rọ̀ lórúkọ gbogbo aráàlú pé Tinubu gbọ́dọ̀ ṣe ọdún 8. Tí a ò bá ṣọ́ra, ó ṣeéṣe kí àwọn jàǹdùkú bandits ṣèkọlù ní òpópónà Èkó sí Ìbàdàn ní oṣù keje tàbí oṣù kẹjọ. Primate Elijah Ayọ̀délé ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀. Olùdásílẹ̀ ìjọ Inri Evangelical Spiritual Church, Primate Elijah Ayọ̀délé, ti kìlọ̀ pé ó ṣeéṣe o kí àwọn afurasí jàǹdùkú bandits gbìyànjú láti dí òpópónà Lagos-Ìbàdàn Expressway ní oṣù keje tàbí oṣù kẹjọ. Ó sì rọ àwọn iléeṣẹ́ ààbò láti wà lójúfò. Ayọ̀délé sọ èyí lákòókò ìsìn lọ́jọ́ Àìkú ní olú ilé ìjọ rẹ̀. Lẹ́yìn náà ni fídíò ọ̀rọ̀ rẹ̀ farahàn lójú òpó TikTok rẹ̀. Ó ní Ìbàdàn, òpópónà Lagos-Ìbàdàn Express Road, oṣù keje tàbí oṣù kẹjọ. Mi ò mọ àkókò náà ní pàtó, ṣùgbọ́n àwọn jàǹdùkú yóò dí òpópónà Lagos-Ìbàdàn Express Road, wọn yóò sì dí ọ̀nà náà. Nítorí náà àwọn iléeṣẹ́ ààbò gbọ́dọ̀ kíyèsí èyí. Òpópónà Lagos-Ìbàdàn Expressway jẹ́ ọ̀kan lára àwọn òpópónà tó máa ń kún jùlọ ní Nàìjíríà. Ó sì so ìlú Èkó pọ̀ mọ́ ọ̀pọ̀ ìpínlẹ̀ ní agbègbè gúúsù ìwọ̀ oòrùn àti àwọn agbègbè míì ní àríwá orílẹ̀-èdè yìí. Títí di àkókò tí a ń kọ ìròyìn yìí, iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà àti ìjọba àpapọ̀ kò tí ì fi ìkìlọ̀ ààbò kankan léde nípa àsọtẹ́lẹ̀ tí àlùfáà náà sọ. Ẹ ó rántí pé láìpẹ́ yìí Ayọ̀délé ti bu ẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ lórí ipò ààbò orílẹ̀-èdè yìí. Ó sì fi ẹ̀sùn kan ààrẹ pé kò sí ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí òfin ṣe fún un láti dáàbò bo àwọn aráàlú. Àsọtẹ́lẹ̀ tuntun yìí tún jáde lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí àwọn afurasí jàǹdùkú ajínigbé jí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn gbé lákòókò ìkọlù tó ṣẹlẹ̀ ní àwọn ilé ẹ̀kọ́ ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìṣẹ̀lẹ̀ náà ti mú kí ìbànújẹ́ àti àníyàn pọ̀ sí nípa bí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìwà jàǹdùkú ṣe ń tàn dé àwọn apá kan ní agbègbè gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà. Ó dìgbà tá a bá rẹ́yìn àwọn ajínigbé tó ń dà àwọn èèyàn láàmú dá omi àlàáfíà ìlú wa rú ká tó sinmi o. Sunday Ìgbòho ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Bí iná ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ kì í tán lè kanna. Gbajúgbajà ajìjàgbara tó ń jà fún ìran Yorùbá ní Sunday Adéyẹmọ, tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Ìgbòho, ti sọ̀rọ̀ lórí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ Ìrù Ẹkùn tó fara gbọ́ta lásìkò tí wọ́n ń rin igbó ọba Old Ọ̀yọ́ National Park tọpinpin àwọn ajínigbé àgbébọn tí wọ́n fi inú igbó náà ṣe ibùgbé. Nínú fọ́nrán fídíò kan tí ó fi léde lójú òpó ayélujára ìkànnì Facebook ní ọjọ́ Àìkú Sunday ọjọ́ 28 oṣù kẹfà ọdún 2026 yìí. Nínú fọ́nrán fídíò náà, Ìgbòho jẹ́ kó di mímọ̀ pé àlàáfíà ni òun wà o. Ṣé òkúta àná bí àná ni? A kì í gbọ́kú ẹ̀dàn, a kì í gbọ́kú ilẹ̀, a kì í gbọ́kú òrìṣà, ó ṣe é wọ̀. Ìgbòho ní sáká lára òun dá, kò sí nǹkan kan tí ó ṣe òun. Ó fi ìdí ìkọlù náà múlẹ̀ pé lóòótọ́ ni wọ́n ṣèkọlù yìnbọn sí àwọn èèyàn òun, àmọ́ ọpẹ́ ni pé kò gba ẹ̀mí wọn. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn tí wọ́n fara gbọ́ta náà ti wà lálàáfíà, ara wọn ti yá báyìí. Ó wá dúpẹ́ mọrírì àwọn èèyàn ọmọ Yorùbá nílẹ̀ yìí tó fi dé òkè òkun. Gẹ́gẹ́ bí ó ti wí, ó lóun kí àwọn bàbá, àwọn màmá, àwọn ẹ̀gbọ́n, àbúrò tó fi mọ́ àwọn akẹgbẹ́ òun fún ìfẹ́ tí wọ́n fi hàn sí òun. Ó lóun ò fojú kéré rẹ̀. Ìgbòho nínú ọ̀rọ̀ rẹ̀ ó fọwọ́ ẹ̀ sọ̀yà pé arọ ni ó wálé, Oníkòyí ò sinmi ogun ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Ó ní ó dìgbà táwọn bòròrò Fúlàní ajínigbé bá tó fi ìlú wa sílẹ̀ lòun yóò tó sinmi títọpinpin wọn àti gbígbógun ti àwọn jàǹdùkú náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbẹ́sẹ̀ kúrò lórí òfin ìséde kónílé-ó-gbélé curfew ní àwọn ìjọba ìbílẹ̀ 10 tí wọ́n fi léde ṣáájú. Ẹ rántí pé ìjọba ti kọ́kọ́ kéde kónílé-ó-gbélé fún wákàtí 16 hours ní àwọn agbègbè tí ó wà yíká igbó ọba Old Ọ̀yọ́ National Park. Nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ètò ìròyìn Ọmọọba Dọ̀tun Oyèládé fi síta, ó sọ pé àwọn olùgbé lè padà sí ẹnu iṣẹ́ òòjọ́ wọn báyìí. Ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn ará ìlú fún ìfọwọ́sowọ́pọ̀ àti ìfaradà tí wọ́n fi hàn lákòókò ìséde kónílé-ó-gbélé náà. Ọmọọba Dọ̀tun Oyèládé tún fi dá àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú pé ìjọba sì ń tọpinpin àwọn ajínigbé tó kó àwọn akẹ́kọ̀ọ́ ní ìgbèkùn. Ó ní gbogbo àwọn ẹ̀ka ẹ̀ṣọ́ aláàbò ń ṣiṣẹ́ takuntakun láti gba àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ náà sílẹ̀ ní àlàáfíà.
ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde pé kò sí òótọ́ nínú ìròyìn tó ń lọ ní ìgboro pé àwọn ti fi síkùn òfin mú pásítọ̀ kan lórí ẹ̀sùn pé òun ló pèsè ohun ìjà olóró fún àwọn agbésùmọ̀mí tó jí olùkọ́ àti akẹ́kọ̀ọ́ gbé lọ ní ìjọba ìbílẹ̀ Oríire. Ọlọ́pàá ní irọ́ ńlá gbà ní ìròyìn náà àti pé kò sí ohun tó jọ bẹ́ẹ̀ rárá. Ṣáájú ní àtẹ̀jáde ọ̀hún gba ojú òpó Facebook pé pásítọ̀ kan ló ń kó ohun ìjà olóró fún àwọn agbésùmọ̀mí náà, bó tilẹ̀ jẹ́ pé àtẹ̀jáde náà kò kéde orúkọ pásítọ̀ ọ̀hún tàbí ibi tó ń gbé. Àmọ́ nínú àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá CSP Àyànládé Ọláyínká fi léde jẹ́ kó di mímọ̀ pé irọ́ ni o, iléeṣẹ́ ọlọ́pàá kò mú pásítọ̀ kankan lórí ẹ̀sùn náà, bẹ́ẹ̀ ni àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò kò mú pásítọ̀ kankan lórí irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ó fi kún pé ìwádìí ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn ń ṣe sì ń lọ lọ́wọ́, nítorí náà kí àwọn aráàlú má ṣe náà ní ìròyìn ọ̀hún tàbí àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ mìíràn tó lè dá ìpayà sílẹ̀ láàrin ìlú. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá rí àtẹ̀jáde náà gẹ́gẹ́ bí ọ̀nà láti mú ojú àwọn agbófinró kúrò lára akitiyan wọn láti dóòlà àwọn èèyàn náà tí wọ́n wà ní àkàtà àgbésùmọ̀mí. Ó wá rọ àwọn aráàlú kí wọ́n má ṣe ka ìròyìn náà sí, kí wọ́n sì gbẹ́kẹ̀lé ìròyìn tó bá jáde láti ọ́fíìsì iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ṣoṣo. Láfikún, ó ní àwọn kìlọ̀ fún gbogbo àwọn èèyàn àti ojú òpó tí wọ́n mọ̀ọ́mọ̀ gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri kí wọ́n jáwọ́ nínú rẹ̀. Àyànládé sọ pé iléeṣẹ́ ọlọ́pàá kò ní kọ̀ láti ṣàwárí àwọn oníròyìn ẹlẹ́jẹ̀ náà kí wọ́n lè jẹ iyán wọn ní iṣu. Lẹ́yìn náà ló sọ pé àfojúsùn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọ̀nà bí wọn yóò ṣe dóòlà àwọn ọmọdé àtàwọn olùkọ́ wọn tí wọ́n wà ní àhámọ́ ajínigbé. Tẹ́ ò bá gbàgbé, nǹkan bíi 40 ọjọ́ sẹ́yìn ní àwọn agbésùmọ̀mí yabo ilé ẹ̀kọ́ àwọn èèyàn náà ní Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀ àti Yáwọ́ta ní ìjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́, tí wọ́n sì jí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé sálọ. Wọ́n ṣekú pa olùkọ́ kan lẹ́sẹ̀kẹsẹ̀ lásìkò ìkọlù ọ̀hún kí wọ́n tó tún gé orí olùkọ́ míì nínú igbó lákàtà wọn. Ṣéètì àwọn olódo uprising ló tàbùkù ìrànlọ́wọ́ àti ìmọ̀ràn bíbẹ̀rẹ̀ òwò àkàrà, kúlíkúlí àti àgbàdo sísun tí aya rẹ̀ Olúrẹ̀mí Tinubu gba ọmọ Nàìjíríà. Dàdá Olúṣẹ́gun ló fèsì ọ̀rọ̀ bẹ́ẹ̀. Olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ tó ní ṣe lórí ayélujára, Dàdá Olúṣẹ́gun ti dá àwọn èèyàn tó ń ṣàríwísí tàbùkù ìgbésẹ̀ ìrànlọ́wọ́ àti ìmọ̀ràn tí aya rẹ̀ Sẹ́nítọ̀ Olúrẹ̀mí Tinubu ń ṣe fún àwọn oníṣòwò kékeré lóhùn. Ó sọ pé ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó yọnu sọ tàbùkù náà ni wọn kò mọ iṣẹ́ ribiribi tí ó ti ṣe ṣáájú àti ipa pàtàkì tí ọ́fíìsì rẹ̀ ń kó nínú ọrọ̀ ajé Nàìjíríà. Nínú àlàyé tí ó fi síta ní ọjọ́ Ajé Monday, Olúṣẹ́gun sọ pé àbùkù àti ẹ̀gàn tó tẹ̀lé ọ̀rọ̀ ìmọ̀ràn aya rẹ̀ lórí àwọn òwò kéékèèké bíi àkàrà díndín àti kúlíkúlí pẹ̀lú àgbàdo sísun tó gba àwọn èèyàn ọmọ Nàìjíríà pé irú òwò bẹ́ẹ̀ kò nílò owó púpọ̀ láti bẹ̀rẹ̀, àmọ́ ojú àbùkù tí àwọn èèyàn kan fi wo ọ̀rọ̀ náà kò jẹ́ kí wọ́n rìnà rí òtítọ́ tó wà nínú àmọ̀ràn ọ̀hún. Ó ní ọ̀pọ̀ àwọn èèyàn náà fojú sí ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ tí ẹ̀ka ìjọba Renewed Hope Initiative ti ṣe nínú ẹ̀ka ètò ìlera, ìrónilágbára fún àwọn obìnrin, sísàtìlẹ́yìn fún àwọn opó àti àwọn aláìlera. Gẹ́gẹ́ bí ó ti sọ, ó ní aya rẹ̀ ti fi bílíọ̀nù kan náírà $1 billion ṣàtìlẹ́yìn fún ẹ̀ka ìtọ́jú jẹjẹrẹ National Cancer Fund láti ṣe àyẹ̀wò àrùn jẹjẹrẹ ọ̀fun ilé ọmọ cervical cancer. Bákan náà $1 billion mìíràn láti ra àwọn ẹ̀rọ àyẹ̀wò àrùn ikọ́ ẹ̀dọ̀fóró ìyẹn tuberculosis nílùú Àbújá. Ó tún sọ pé ní ọdún 2023 àwọn opó àti ọmọ aláìní bàbá tó ń lọ bí 2,000 1,709 ló gba 250,000 naira ẹnìkọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ náà ni àwọn aláìlera ní gbogbo ìpínlẹ̀ 36 àti FCT gba 200,000 naira gẹ́gẹ́ bí owó àtìlẹ́yìn fún wọn. Olúṣẹ́gun tún mẹ́nuba ìfọwọ́sowọ́pọ̀ Renewed Hope Initiative pẹ̀lú Tony Elumelu Foundation níbi tí obìnrin 18,500 ti gba 50,000 50,000 ẹnìkọ̀ọ̀kan tí wọ́n sì tún pín àwọn ohun èlò bíi ẹ̀rọ òǹlọ̀, alọ́ta lọ́gìlọ́lùbọ́, freezer àti ẹ̀rọ amúnáwá. Ó wáá sọ yàǹyà pé olódo uprising lọ́pọ̀ àwọn èèyàn tó jẹ́ pé ohun tí wọ́n bá ti rí lórí ayélujára nìkan ni wọ́n máa ń tẹ̀lé láì ṣe ìwádìí tó péye.
ó ní sẹ́ẹ̀tì àwọn olódo uprising náà lè tẹ̀lé àwàdà àti ẹ̀fẹ̀ ní ọ̀pọ̀ ìṣẹ́jú, ṣùgbọ́n ìmọ̀ òtítọ́ máa ń gbà wọ́n lákòókò. Nígbà tí wọ́n bá parí ṣíṣe ẹ̀fẹ̀ àti fífi ojú ẹ̀gàn àbùkù wo ohun tí ó yẹ kí ó ṣe wọ́n láǹfààní, ó ní ohun tí ó yẹ ni kí wọ́n wá ọ̀nà bí wọ́n ṣe lè jàǹfààní nínú àwọn ètò ìjọba wọ̀nyí dípò kí wọ́n máa tàbùkù ṣẹ̀fẹ̀ rẹ̀. Ó tẹnumọ́ pé fífi agbára fún àwọn oníṣòwò kékeré kò yẹ kí ó túmọ̀ sí pé ìjọba ń gbé òṣì àti ìṣẹ́ ga ní Nàìjíríà. Ó sọ pé gẹ́gẹ́ bí ìṣirò ọrọ̀ ajé ṣe fi hàn, ẹ̀ka ìṣòwò aláìlẹ́tọ̀ọ́ ń dá ju ìdá 50% ọrọ̀ ajé Nàìjíríà sílẹ̀, ó sì pèsè iṣẹ́ fún bí ìdá 80% ti àwọn ènìyàn Nàìjíríà. Ó ní alákàrà, aláta, oníkúlíkúlí àti oníṣòwò kékeré mìíràn kì í ṣe ẹni kékeré nínú ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí, wọn kò sì ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Ó ní irú àwọn oníṣòwò bẹ́ẹ̀ bí ìjọba bá fún wọn ní owó tàbí ohun èlò iṣẹ́, à ń dín ìṣòro ìṣúná wọn kù, a sì mú kí owó ilé wọn pọ̀ sí i. Ẹnikẹ́ni tó bá wá ń fi irú ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ẹ̀gàn tàbí tàbùkù rẹ̀ ń fi hàn pé kò mọ iyì iṣẹ́ tí àwọn òṣìṣẹ́ kékeré ń ṣe láwùjọ. Olúṣẹ́gun tún sọ pé irú àwọn ètò agbára báyìí ló ń jẹ́ kí àwọn ènìyàn ní ìgbọ́kànlé nínú ìjọba. Ó fi trader money àti market money tí wọ́n bẹ̀rẹ̀ nígbà ìjọba ààrẹ tẹ́lẹ̀ rí, ìyẹn olóògbé Muhammadu Buhari lábẹ́ igbákejì rẹ̀ Yẹmí Ọ̀sínbàjò, ṣe àpẹẹrẹ pé wọ́n ran ọ̀pọ̀ àwọn oníṣòwò lọ́wọ́. Ó ní ọ̀pọ̀ ènìyàn wọn ò mọ ìdí tí àwọn tálákà fi ń dìbò fún APC. Ìdáhùn rẹ̀ ni pé ẹgbẹ́ náà máa ń dé bá wọn níbi tí wọ́n ti nílò ìrànlọ́wọ́ jùlọ. Ní ìparí, ó sọ pé ìtàn iṣẹ́ Olúrẹ̀mí Tinubu gẹ́gẹ́ bí aya gómìnà ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ rí, sẹ́nẹ́tọ̀ fún ọ̀pọ̀ ọdún àti gẹ́gẹ́ bí aya ààrẹ Nàìjíríà báyìí fi hàn pé ó ti pẹ́ nínú iṣẹ́ ìrónilágbára fún àwọn aláìní. Ó ní ariwo sẹ́ẹ̀tì àwọn olódo uprising lórí ayélujára kò ní dá dúró, yóò túnbọ̀ máa bá iṣẹ́ rere rẹ̀ nípa ríró àwọn oníṣòwò kékeré, àwọn aláìnílágbára nípasẹ̀ àwọn ètò tó dá lórí ìlànà, ìmọ̀ràn àti ìpèsè owó fún wọn. Ìjọba àpapọ̀ ti kéde àkópadà àwọn ọmọ Nàìjíríà míì láti ilẹ̀ South Africa níbi ọjọ́ ìwọ́de tako àwọn àjèjì ṣe ń sún mọ́. Wọ́n tún gba àwọn tó bá kù nímọ̀ràn láti yẹra ní agbègbè ìwọ́de náà. Ìjọba àpapọ̀ ti ṣèlérí pé ọkọ̀ òfurufú míì tó ń kó àwọn ọmọ Nàìjíríà padà láti orílẹ̀-èdè South Africa yóò dé sí ìlú Èkó ní ọjọ́ Ìṣẹ́gun bí ìgbìyànjú láti dáàbò bo àwọn aráàlú láàrin àníyàn nípa ìkọlù tó ń dojúkọ àwọn àjèjì. Agbẹnusọ fún iléeṣẹ́ ìbáṣepọ̀ pẹ̀lú orílẹ̀-èdè míì Kimi Ebienta sọ pé ọkọ̀ òfurufú Air Peace fò kúrò ní Nàìjíríà ní ọjọ́ Ajé, ó sì máa padà pẹ̀lú àwọn ọmọ Nàìjíríà tí wọ́n kó kúrò ní South Africa ní òwúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun. Ìgbésẹ̀ yìí ń wáyé ṣáájú àwọn ìwọ́de tí wọ́n pinnu láti bẹ̀rẹ̀ ní 30 oṣù kẹfà tí àwọn ẹgbẹ́ tó ń tako àwọn àjòjì ti kéde. Ní báyìí, ìjọba àpapọ̀ ń tẹ̀síwájú nínú ètò ìyípadà àtinúwá fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ padà sí ilé. Gẹ́gẹ́ bí Punch ṣe sọ tẹ́lẹ̀, ó lé ní ọmọ Nàìjíríà 700 ló sì wà ní South Africa ní ó kù ọjọ́ díẹ̀ ṣáájú ọjọ́ tí àwọn ẹgbẹ́ tó ń tako àwọn àjòjì fi sílẹ̀ fún wọn. A tún gbọ́ pé ààrẹ Bọ́lá Tinubu ti fọwọ́ sí owó fún ìkópadà wọn, ṣùgbọ́n ìdádúró nínú àwọn ìlànà ìṣàkóso ti ń dá gbígba owó náà dúró, èyí sì ti fi ọgọ́rọ̀ọ̀rún àwọn ọmọ Nàìjíríà sí ipò líle ní àkókò tí àríyànjiyàn àti ìkórìíra sí àwọn àjèjì ń pọ̀ sí. Ní ọjọ́ Ajé, Ebienta sọ pé Nàìjíríà yóò tún bẹ̀rẹ̀ iṣẹ́ ìkópadà àwọn ọmọ orílẹ̀-èdè wa láti South Africa wálé. Ọkọ̀ òfurufú Air Peace yóò fò kúrò ní Nàìjíríà ní ọjọ́ Ajé ọjọ́ 29 oṣù kẹfà ọdún 2026 ní agogo 3 ọ̀sán, ó sì ṣeéṣe kí ó dé South Africa ní nǹkan bíi aago 9 alẹ́ ní àkókò ibẹ̀. Yóò fò kúrò ní South Africa ní aago 12 òru, ó sì ṣeéṣe kí ó dé sí pápákọ̀ òfurufú Muritala Muhammed ní ìlú Èkó ní òwúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun. Ó tún gba àwọn ọmọ Nàìjíríà tó sì lè wà ní South Africa lẹ́yìn àwọn ìwọ́de 30 oṣù kẹfà níyànjú pé kí wọ́n ṣọ́ra kí wọ́n sì máa bá ilé ìgbìmọ̀ aṣojú Nàìjíríà níbẹ̀ sọ̀rọ̀
déédéé. Ó ní ẹ jẹ́ kí a farabalẹ̀ kí a sì máa ṣọ́ra nípa ààbò yín. Ẹ yẹra fún àwọn òpópónà àti agbègbè tí àwọn olùwọ́de wà. Ẹ sì máa bá ilé ìgbìmọ̀ aṣojú Nàìjíríà sọ̀rọ̀ fún àwọn ìròyìn tó yẹ. Ìkópadà tuntun yìí lè jẹ́ apá kan nínú ètò tí ààrẹ Bọ́lá Tinubu fọwọ́ sí ní ìbẹ̀rẹ̀ oṣù yìí láti jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ fi South Africa sílẹ̀ lè padà sí ilé ní ìfẹ́ ọkàn wọn. Ní ọjọ́ keje oṣù kẹfà, ìjọba àpapọ̀ kéde pé wọ́n ti fọwọ́ sí ọkọ̀ òfurufú Air Peace 5 fún iṣẹ́ ìkópadà àwọn ọmọ Nàìjíríà láti South Africa lẹ́yìn tí ó lé ní 500 èèyàn ti forúkọ sílẹ̀ tí wọ́n sì ti ṣe àyẹ̀wò wọn. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìbáṣepọ̀ pẹ̀lú orílẹ̀-èdè míì ṣe sọ, ìdí tí wọ́n fi fọwọ́ sí àwọn ọkọ̀ òfurufú náà ni láti rí dájú pé gbogbo àwọn ọmọ Nàìjíríà tí wọ́n forúkọ sílẹ̀ láti padà sí ilé ní a kó padà pẹ̀lú ààbò tó péye. Ṣáájú ìgbésẹ̀ tuntun yìí, ìjọba àpapọ̀ ti kó ọmọ Nàìjíríà 328 padà ní ìpele méjì. Àkọ́kọ́ ní ọjọ́ 11 oṣù kẹfà pẹ̀lú èèyàn 262 nígbà tí wọ́n kó èèyàn 66 dé sí ìlú Èkó ní ọjọ́ 25 oṣù kẹfà. Ìjọba àpapọ̀ pẹ̀lú iléeṣẹ́ Air Peace àti àwọn iléeṣẹ́ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ náà ló ń ṣàkóso iṣẹ́ ìkópadà yìí. Ní ìbẹ̀rẹ̀, ilé ìgbìmọ̀ aṣojú Nàìjíríà ní Pretoria ti gba àwọn ọmọ Nàìjíríà níyànjú pé kí wọ́n yẹra fún ìrìn àjò tí kò ṣe pàtàkì, kí wọ́n má lọ sí ibi tí àwọn olùwọ́de máa péjọ sí, kí wọ́n sì máa ṣọ́ra. Lẹ́yìn ìròyìn ìmọ̀ ààbò tó ṣàfihàn pé wọ́n gbèrò ìwọ́de tó ń dojúkọ àwọn ọmọ orílẹ̀-èdè míì, ìjọba àpapọ̀ tún sọ pé àwọn ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn aláṣẹ South Africa láti rí dájú pé àwọn ọmọ Nàìjíríà ní ààbò nígbà tí wọ́n sì ń tẹ̀síwájú nínú kíkó àwọn tó fẹ́ padà sí ilé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Borno ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn jàǹdùkú Boko Haram ti jí àwọn akẹ́kọ̀ọ́ tó ń kọ ìdánwò NECO àti àwọn olùkọ́ wọn gbé ní ìpínlẹ̀ Borno. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Borno ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn afurasí Boko Haram ti jí àwọn akẹ́kọ̀ọ́ tí ń kọ ìdánwò NECO lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àwọn olùkọ́ wọn gbé lẹ́yìn tí wọ́n ṣèkọlù sí ìlú Lassa ní agbègbè ìjọba ìbílẹ̀ Askira Uba ní ìpínlẹ̀ náà. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ náà ASP Nuhu Kenneth Daso jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ náà fún Sahara Reporters ní ọjọ́ Ajé. Ó ṣàlàyé pé ìkọlù náà ṣẹlẹ̀ láàrin aago 9 àárọ̀ sí aago 9 ààbọ̀ àárọ̀. Ìjẹ́rìí yìí tẹ̀lé ìròyìn tí Sahara Reporters gbé jáde tẹ́lẹ̀ pé àwọn jàǹdùkú agbébọn ọmọ ẹgbẹ́ Boko Haram wọ ìlú Lassa pẹ̀lú alùpùpù ní ọjọ́ ọjà ìlú náà. Wọ́n sì yin ìbọn léraléra, èyí tó fa ìbẹ̀rù. Wọ́n sì jí àwọn akẹ́kọ̀ọ́ tó ń kọ ìdánwò àti àwọn olùkọ́ wọn gbé sálọ. Wọ́n sọ pé àwọn jàǹdùkú náà wọ aṣọ ọmọ ológun, èyí tí ó fa ìbànújẹ́ sí i nípa ọ̀nà tí àwọn jàǹdùkú fi ń tan àwọn aráàlú jẹ, tí wọ́n sì fi ń kọlu àwọn agbègbè tí kò ní ààbò tó tó. Bó tilẹ̀ jẹ́ pé ọlọ́pàá ò tí ì lè sọ iye àwọn tí wọ́n jí gbé tàbí àwọn tí wọ́n pa ní pàtó, àwọn orísun lágbègbè náà ti sọ tẹ́lẹ̀ fún Sahara Reporters pé olùkọ́ kan kú lẹ́yìn tí wọ́n yin ìbọn pa lákòókò ìkọlù náà. Daso sọ pé bẹ́ẹ̀ ni ìkọlù kan wáyé ní Lassa láàrin aago 9 sí aago 9 ààbọ̀ àárọ̀ níbi tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ gbé. Títí di àkókò yìí, a kò tí ì mọ iye àwọn tí wọ́n jí gbé. Nípa àwọn tó pàdánù ẹ̀mí wọn ní òótọ́, mi ò tí ì ní àlàyé kíkún lórí rẹ̀. Ó tún ṣàlàyé pé àpapọ̀ àwọn ọlọ́pàá àti àwọn ọmọ ogun ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti lépa àwọn jàǹdùkú ajínigbé náà kí wọ́n lè gba àwọn tí wọ́n jí gbé sílẹ̀. Ó ní ọ̀gá ọlọ́pàá ní Askira Uba ti kó àwọn ọmọ ogun àti ọlọ́pàá jọ, wọ́n sì ti bẹ̀rẹ̀ sí lépa àwọn jàǹdùkú náà nínú igbó tó yí agbègbè náà ká pẹ̀lú ète láti gba àwọn tí wọ́n jí gbé padà. Ìkọlù yìí tún ti mú kí ọ̀pọ̀ ènìyàn máa ṣàníyàn nípa bí ìṣòro ààbò ṣe ń burú sí i ní agbègbè àríwá ìlà oòrùn Nàìjíríà, níbi tí àwọn akẹ́kọ̀ọ́ ti ń di àfojúsùn àwọn ajínigbé pẹ̀lú bí ìjọba àpapọ̀ ti máa ń ṣèlérí láti mójútó ìṣòro ètò ààbò. Jíjí àwọn akẹ́kọ̀ọ́ gbé lákòókò tí wọ́n ń kọ ìdánwò orílẹ̀-èdè tún ti gbé àwọn ìbéèrè tuntun dìde nípa ààbò ilé ẹ̀kọ́, bí ètò ààbò ṣe ń ṣiṣẹ́ ní àwọn agbègbè tí ìkọlù pọ̀ sí àti agbára ìjọba láti dáàbò bo àwọn ọmọdé tí wọ́n ń lépa ẹ̀kọ́ ní àwọn agbègbè tí ìṣẹ̀lẹ̀ àjínigbé wà. Kò sáyè fún ìgbésùnmọ̀mí àti onírúurú ìwà ọ̀daràn míì lÉkòó àti lóògùn fún bí iṣẹ́ ikọ̀ ọlọ́pàá kò gbèrègbè Operation Kòsáyè ṣe gbéra sọ ní ìpínlẹ̀ Èkó àti Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó àti ti ìpínlẹ̀ Ògùn ti pamọ́pọ̀ ṣe ìfilọ́lẹ̀ ikọ̀ ọlọ́pàá kò gbèrègbè tí wọ́n pe orúkọ rẹ̀ ní Operation Kòsáyè.
iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ló ṣe ìfilọ́lẹ̀ ikọ̀ náà láti kojú àwọn ajínigbé, àwọn agbébọn àtàwọn ọ̀daràn tó ń ṣọṣẹ́ nínú igbó tó wà ní ìpínlẹ̀ méjèèjì. Ìfilọ́lẹ̀ ikọ̀ Operation Kòsáyè èyí tí ọ̀gá ọlọ́pàá Nàìjíríà Túnjí Dìísù pilẹ̀ rẹ̀ wáyé nílé ẹ̀kọ́ àwọn ọlọ́pàá tó wà ní Ìpẹ̀rù nípínlẹ̀ Ògùn. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Lánrè Ògúnlọ́wọ̀ Ọ̀jájúni àti akẹgbẹ́ rẹ̀ láti ìpínlẹ̀ Èkó CP Fatai Tijani báwọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ ikọ̀ náà. CP Ọ̀jájúni ṣàlàyé níbi ètò náà wípé iṣẹ́ tí ikọ̀ ọlọ́pàá náà ti ṣe ṣáájú ìfilọ́lẹ̀ rẹ̀ tí ń so èso rere. Ọ̀gá ọlọ́pàá Ògùn sọ pé àwọn ọlọ́pàá ikọ̀ Operation Kòsáyè náà ti bẹ́ sí inú igbó lópòpónà ìlú Èkó sí Ṣàgámù lọ sí Ìjẹ̀bú Òde tó fi dé Ajébándélé tí í ṣe ibodè láàrin ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn. Ọ̀gbẹ́ni Ọ̀jájúni fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ikọ̀ Operation Kòsáyè náà sì ti ṣekú pa afurasí ajínigbé 4 nígbà tí wọ́n fọwọ́ òfin mú àwọn 4 míì. Ọ̀gá ọlọ́pàá náà tún sọ pé àwọn ikọ̀ náà tún dóòlà èèyàn 5 lọ́wọ́ ajínigbé nínú igbó Ògèrè lópòpónà Ṣàgámù sí Ìjẹ̀bú Òde. Gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe ṣàlàyé, 3 nínú èèyàn náà ń rìnrìn àjò lọ sí ìlú Èkó nígbà tí àwọn yòókù ń lọ sí Ìbàdàn kí wọ́n tó bọ́ sọ́wọ́ àwọn ajínigbé. Iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ajínigbé náà ṣínà ìbọn bolẹ̀ sáwọn ọkọ̀ èrò táwọn èèyàn náà wà nínú rẹ̀ kí wọ́n tó gbé wọn wọ inú igbó lọ lákòókò ìkọlù ọ̀hún. CP Ọ̀jájúni ṣàlàyé síwájú sí pé ikọ̀ Operation Kòsáyè yóò tún na ọwọ́jà rẹ̀ dé ọ̀nà márosẹ̀ Èkó sí Ìbàdàn, òpópónà Ẹ̀pẹ́ sí ìlú Èkó lọ sí Ìjẹ̀bú Òde àti òpópónà ìlú Èkó sí Ìkòròdú. Ọ̀gá ọlọ́pàá náà tún sọ pé yàtọ̀ sí àwọn ajínigbé 4 tí ikọ̀ náà fọwọ́ òfin mú, àwọn ọlọ́pàá Kòsáyè tún ti fọwọ́ òfin mú afurasí ọ̀daràn 84 míì tí obìnrin 9 wà nínú wọn. Onírúurú ẹ̀sùn bíi ìdígunjalè, ẹgbẹ́ òkùnkùn tó fi mọ́ ìjínigbé làwọn ọlọ́pàá fi kan àwọn afurasí náà. Iléeṣẹ́ ọlọ́pàá ní oríṣiríṣi ohun ìjà olóró ní ikọ̀ Operation Kòsáyè rí gbà lọ́wọ́ àwọn afurasí ọ̀daràn náà. Ẹ̀wẹ̀, gómìnà Babájídé Sanwó-Olú ìpínlẹ̀ Èkó àti Dàpọ̀ Abíọ́dún ìpínlẹ̀ Ògùn kò ṣàìgbóṣù bàràbàǹdẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá fún ìdásílẹ̀ ikọ̀ Operation Kòsáyè. Sanwó-Olú wá lu àwọn ọlọ́pàá lọ́gọ̀ọ́ ẹnu fún bí wọ́n ṣe ń gbógun tàwọn ọ̀daràn ní ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó. Gómìnà ìpínlẹ̀ Èkó sọ pé bí ìfilọ́lẹ̀ ikọ̀ Kòsáyè náà ṣe ti bẹ̀rẹ̀ sí so èso rere fi hàn pé ìfọwọ́sowọ́pọ̀ àwọn ìpínlẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ṣe pàtàkì fún àṣeyọrí iléeṣẹ́ ọlọ́pàá. Sanwó-Olú kò ṣàìdúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá Dìísù lórí báwọn ọlọ́pàá ti fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn tó ń da ìlú láàmú. Ó ṣèlérí wípé ìjọba ìpínlẹ̀ méjèèjì yóò tẹ̀síwájú láti máa ṣèrànwọ́ fún iléeṣẹ́ ọlọ́pàá láti lè rí i pé ààbò tó péye fẹsẹ̀ múlẹ̀ ní ìpínlẹ̀ méjèèjì. Ẹ jẹ́ kí iye owó epo bẹntiróòlù lágbàáyé ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú tilẹ̀ yìí. Ìjọba àpapọ̀ ló ké sí àwọn alágbàtà epo rọ̀bì ní Nàìjíríà níbi iye owó bẹntiróòlù ṣe lọlẹ̀ lágbàáyé. Mínísítà fún ọ̀rọ̀ epo rọ̀bì Sẹ́nẹ́tọ̀ Enikin Lopobiri ti pàṣẹ fún àwọn oníṣòwò epo rọ̀bì pé kí wọ́n dín iye tí wọ́n ń ta bẹntiróòlù àti àwọn ọjà epo rọ̀bì míì kù lẹ́sẹ̀kẹsẹ̀ láti fi hàn pé iye owó epo ti dínkù lágbàáyé. Lopobiri pàṣẹ yìí níbi àpéjọ gbogbo àwọn agbẹjọ́rò àti olùdámọ̀ràn òfin Nigerian Midstream and Downstream Petroleum Regulatory Authority ti ọdún 2026 tí ó wáyé ní ọjọ́ Ajé ní Àbújá. Lopobiri sọ pé bí wàhálà tó wà láàrin Iran àti orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe dínkù, ó yẹ kí iye owó bẹntiróòlù àti àwọn ọjà epo rọ̀bì míì dínkù. Ó fi ìbànújẹ́ hàn pé àdínkù tí à ń retí kò tí ì farahàn nínú iye tí àwọn èèyàn ń ra epo ní àwọn ibùdó elépo. Ó sọ pé lákòókò tí gbogbo nǹkan wálẹ̀ lọ́jà àgbáyé yìí, ó yẹ kí gbogbo nǹkan wálẹ̀ ni, kò yẹ kí àwọn oníṣòwò lo àǹfààní yìí láti jèrè àjẹpajúdé. Mínísítà náà sọ pé ojúṣe àwọn alákòóso iléeṣẹ́ epo ní láti rí i dájú pé àdínkù iye owó epo kò gbọdọ̀ di ọ̀nà fún àwọn kan láti jèrè àjẹpajúdé. Ó fi kún pé gbogbo èyí gbọdọ̀ lọ ní ìbámu pẹ̀lú òfin Petroleum Industry Act PIA 2021. Ó ní ìbéèrè tó ṣe pàtàkì jùlọ báyìí ni pé ṣé àwọn alákòóso iléeṣẹ́ náà ń ṣe iṣẹ́ wọn dáadáa? Ṣé ìlànà iṣẹ́ wọn hàn kedere? Ṣé ó sì dúró ṣinṣin tí yóò sì lè jẹ́ kí àwọn olùdókòwò ní ìgbẹ́kẹ̀lé láti fi owó wọn sílẹ̀ fún ìgbà pípẹ́? Lopobiri tún rọ àwọn oníṣòwò epo pé kí wọ́n tẹ̀lé ìlànà títa epo
pẹ̀lú òdodo kí àwọn oníbàárà lè rí àǹfààní nínú bí ọjà ṣe rí lónìí. Ó sì gba àwọn alákòóso níyànjú pé kí wọ́n ṣiṣẹ́ kọjá títẹ̀lé òfin nìkan, kí wọ́n sì pèsè ìṣàkóso tó ní ìdánilójú láti fa àwọn olùdókòwò fún ìgbà pípẹ́. Ó sọ pé iléeṣẹ́ epo ti di ọjà òfìfo pátápátá báyìí. Ìyípadà ńlá yìí ní ààrẹ Tinubu fi ìgboyà ṣe. Ó sì ṣí ọ̀nà sílẹ̀ fún iléeṣẹ́ ìfọpo Dangote àti àwọn iléeṣẹ́ ìfọpo míì tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ rántí pé láti ọdún 2023 kò sí ìṣòro àtòfimúlémú ká tó rí epo rà ní orílẹ̀-èdè yìí, pẹ̀lú ìṣòro ìjà tó ṣẹlẹ̀ láàrin Amẹ́ríkà, Israel àti Iran. Ó tún sọ pé yàtọ̀ sí kí owó ọjà lágbàáyé máa pinnu iye owó ọjà, àwọn alákòóso gbọ́dọ̀ tún rí i dájú pé àwọn oníbàárà ń gba iye epo tí wọ́n ń san owó rẹ̀. Ó kìlọ̀ pé tí èèyàn bá san owó fún lítà 10, ó gbọ́dọ̀ gba lítà 10, kì í ṣe kí wọ́n dín díẹ̀ sílẹ̀ nínú rẹ̀. Lopobiri sọ pé àwọn olùdókòwò lóde òní ń wá àwọn orílẹ̀-èdè tí ìlànà wọn hàn kedere, tí kì í sì yí padà láìròtẹ́lẹ̀, tí ó sì ṣe fọkàn tán. Ó ṣàpèjúwe àwọn agbẹjọ́rò gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ pàtàkì tí iṣẹ́ wọn kò sì dá lórí ìtumọ̀ òfin nìkan, ṣùgbọ́n tí wọ́n tún ń kópa nínú àwọn ìpinnu ìdókòwò, ìṣàkóso àti ìdàgbàsókè orílẹ̀-èdè. Gẹ́gẹ́ bó ṣe sọ, àwọn olùdámọ̀ràn òfin gbọ́dọ̀ máa sọ òtítọ́ nígbà gbogbo tí wọ́n bá rí i pé àwọn ìlànà tàbí ìtọ́sọ́nà kan lè fa iyèméjì tó lè mú kí àwọn olùdókòwò má fẹ́ fi owó wọn sílẹ̀. Ó tún sọ pé iléeṣẹ́ epo Nàìjíríà ti ń wọnú ìpele tuntun níbi iléeṣẹ́ ìfọpo lábẹ́lé ti ń pọ̀ sí, iléeṣẹ́ aládàáni sì ń kópa púpọ̀, tí àwọn àǹfààní tuntun sì ń yọ ní ẹ̀ka midstream àti downstream. Ó sọ pé láti fa àwọn olùdókòwò wá, ó ṣe pàtàkì kí ìlànà ìjọba dúró ṣinṣin, kí ìṣàkóso jẹ́ ohun tó hàn síta, kí ìfọwọ́sowọ́pọ̀ sì wà láàrin ìjọba, àwọn alákòóso, àwọn iléeṣẹ́ àti àwọn agbẹjọ́rò. Ó fi ìgbàgbọ́ hàn pé àwọn àbá tí yóò jáde láti inú àpéjọ náà yóò ṣèrànwọ́ láti mú ìṣàkóso, ìdánilójú nínú ìlànà àti ìgbẹ́kẹ̀lé àwọn olùdókòwò nínú iléeṣẹ́ epo Nàìjíríà sunwọ̀n sí i. Iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ti kéde pé àwọn olórí àti ọmọ ẹgbẹ́ ISWAP tó tó 76 ti jọ̀wọ́ ara wọn sílẹ̀ fún àwọn ọmọ ológun ní apá àríwá ìlà oòrùn Nàìjíríà. Iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ti kéde pé àwọn ògbóǹtarìgì olórí ẹgbẹ́ Islamic State of West Africa Province ISWAP ti jọ̀wọ́ ara wọn pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ wọn tó tó 76 àti díẹ̀ lára àwọn ọmọ ìdílé wọn lẹ́yìn àwọn ìgbésẹ̀ ológun tó ń tẹ̀síwájú ní agbègbè àríwá ìlà oòrùn orílẹ̀-èdè. Olùdarí tó ń bójútó ìròyìn ọmọ ogun ní iléeṣẹ́ Joint Task Force North East Operation Adenkai, Captain Muhammad Goni ló sọ èyí nínú àtẹ̀jáde kan tó fi léde ní alẹ́ ọjọ́ Àìkú. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, àwọn ọmọ ẹgbẹ́ jàǹdùkú náà fi àwọn ibùdó wọn sílẹ̀, wọ́n sì fi ohun ìjà wọn lélẹ̀ nítorí ìtẹ̀síwájú ìgbésẹ̀ àwọn ológun tí àwọn ọmọ ogun Operation Adenkai ń ṣe sí wọn. Nínú àtẹ̀jáde náà wọ́n sọ pé Joint Task Force North East Operation Adenkai ti ń tẹ̀síwájú nínú sísàṣeyọrí nínú ìpolongo lòdì sí àwọn ẹgbẹ́ Boko Haram àti ISWAP nípasẹ̀ àwọn iṣẹ́ ológun tó ń tẹ̀síwájú, tí ìmọ̀ ìròyìn tó péye tó dé ní àkókò tí ó sì wúlò fún ìrànwọ́ iṣẹ́ ológun. Captain Goni sọ pé lára àwọn tó jọ̀wọ́ ara wọn ni àwọn ògbóǹtarìgì olórí nínú ẹgbẹ́ ISWAP. Ó sì ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìṣẹ́gun ńlá nínú ìsapá ọmọ ogun láti dojúkọ àwọn ẹgbẹ́ apànìyàn ní agbègbè náà. Ó ní lára àwọn tó jọ̀wọ́ ara wọn ní àwọn olórí ọmọ ẹgbẹ́ apànìyàn náà nítorí iṣẹ́ tí àwọn ọmọ ogun ṣe sí wọn láì dákẹ́. Wọ́n wà ní ibi ààbò báyìí níbi tí wọ́n ti ń gba orúkọ wọn sílẹ̀, tí wọ́n sì ti ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àti àwọn nǹkan míì gẹ́gẹ́ bí ìlànà iṣẹ́ ológun ṣe béèrè. Ó tún ṣàlàyé pé láàrin ọ̀sẹ̀ tó kọjá, àwọn ọmọ ẹgbẹ́ apànìyàn 76 pẹ̀lú díẹ̀ lára àwọn ọmọ ìdílé wọn ti jọ̀wọ́ ara wọn sílẹ̀ fún àwọn ọmọ ogun tó wà ní agbègbè àríwá ìlà oòrùn. Gẹ́gẹ́ bí agbẹnusọ ọmọ ogun náà ṣe sọ, bí àwọn ọmọ ẹgbẹ́ náà ṣe ń jọ̀wọ́ ara wọn fi hàn pé ìkọlù tí Operation Adenkai ń ṣe ti ń ṣiṣẹ́ nípa fífo àwọn ibùdó àwọn apànìyàn àti dídènà ìrìn àjò wọn káàkiri agbègbè náà. Ó sọ pé àwọn ìgbésẹ̀ àwọn ọmọ ológun tó ń tẹ̀síwájú ti dín agbára ìjà àti apànìyàn náà kù. Ó sì tún ti mú kí ìgbẹ́kẹ̀lé tó wà láàrin àwọn ọmọ ẹgbẹ́ wọn àti àwọn olórí wọn dínkù. Goni tún sọ pé àwọn àṣeyọrí wọ̀nyí fi hàn pé ọgbọ́n àwọn ọmọ ogun Nàìjíríà láti dojúkọ àwọn jàǹdùkú apànìyàn ń ṣiṣẹ́ bó ti yẹ, nítorí pé ó dá lórí ìkọlù tó péye, ìmọ̀ ìròyìn tó dájú
àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ ààbò mìíràn. Ó tún ṣèlérí pé Operation Hardenkai sì dúró ṣinṣin lórí ìlérí wọn láti pa ìwà ìpànìyàn run àti láti mú àlàáfíà pípé padà sí gbogbo agbègbè àríwá ìlà oòrùn Nàìjíríà. Ó ní ìgbìyànjú lórí àwọn ọmọ ẹgbẹ́ apànìyàn tó ṣẹ́kù yóò máa tẹ̀síwájú láì dákẹ́ títí tí yóò fi parun pátápátá tàbí jọ̀wọ́ ara wọn. Àwọn jàǹdùkú báńdíìtì tún ṣọṣẹ́ láabi. Wọ́n gbẹ̀mí àwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ́ 7 àti ọmọ ẹgbẹ́ CJTF 2 nínú ìjà ìbọn ní Katsina. Àwọn afurasí jàǹdùkú báńdíìtì tún ṣèkọlù sí ìlú Ketare tó wà ní agbègbè ìjọba ìbílẹ̀ Malumfashi ní ìpínlẹ̀ Katsina ní alẹ́ ọjọ́ Àìkú. Ó kéré tán ènìyàn 7 tó ń dáàbò bo àdúgbò náà ló pàdánù ẹ̀mí wọn àti 2 lára àwọn ọmọ ẹgbẹ́ Civilian Joint Task Force, bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò àdúgbò àti CJTF lé àwọn jàǹdùkú náà padà lẹ́yìn ìjà ìbọn tó pẹ́. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, àwọn jàǹdùkú tí wọ́n ní ohun ìjà olóró lọ́wọ́ wọnú ìlú náà ní alẹ́ ọjọ́ Àìkú, ṣùgbọ́n wọ́n kojú ìjà gbóná láti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ olùṣọ́ àdúgbò fìjìláńtẹ́ àti àwọn ọmọ ẹgbẹ́ CJTF, èyí tó mú kí wọ́n sá padà lẹ́yìn ìjà ìbọn tó le. Síbẹ̀ ìṣẹ́gun náà wá pẹ̀lú ọkàn tó wúwo nítorí pé ènìyàn 7 lára àwọn tó ń dáàbò bo ìlú náà ni wọ́n sọ pé wọ́n kú nígbà tí wọ́n ń gbìyànjú láti dáàbò bo àwùjọ wọn. Amòye nípa ààbò Bakasini sọ ní ọjọ́ Ajé pé àwọn jàǹdùkú náà kò lè gba ìlú náà, ṣùgbọ́n wọ́n fa ìfarapa àti ikú ńlá sí àwọn tó ń dáàbò bo ìlú náà. Ó ní alẹ́ àná àwọn jàǹdùkú gbìyànjú láti kọlu ìlú Ketare ní agbègbè ìjọba ìbílẹ̀ Malumfashi ní ìpínlẹ̀ Katsina, ṣùgbọ́n àwọn olùṣọ́ àdúgbò àti àwọn ọmọ ẹgbẹ́ CJTF lé wọn padà lẹ́yìn ìjà ìbọn tó pẹ́. Ó tún sọ pé bó tilẹ̀ jẹ́ pé ìlú náà la àjálù náà kọjá, ìrora sì wà. Ó kéré tán àwọn ẹ̀ṣọ́ aláàbò àdúgbò 7 àti 2 lára àwọn ọmọ ẹgbẹ́ CJTF ni wọ́n sọ pé wọ́n pàdánù ẹ̀mí wọn. Bakasini ṣàlàyé pé ìkọlù tó ń ṣẹlẹ̀ léraléra yìí ń fa ìbànújẹ́ ńlá. Ó sọ pé ikú olúkúlùkù túmọ̀ sí pé ìdílé kan ti wọ inú ọ̀fọ̀, àwọn ọmọ kan sì ti pàdánù bàbá wọn, nígbà tí gbogbo àwùjọ sì ń gbé lábẹ́ ìbẹ̀rù ìwà ipá. Gómìnà Adémọ́lá Adélékè ti gbóríyìn fún àwọn ọlọ́pàá fún mímú ọmọ ìsọta olóṣèlú tó lọ́wọ́ nínú ìpànìyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó wá pè fún mímú àwọn afurasí yòókù. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti gbóríyìn fún ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà Ọlátúnjí Dìísù àti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn tí wọ́n mú Saheed Karim Tanfiani, afurasí ọmọ ìsọta ẹgbẹ́ òṣèlú tí wọ́n sọ pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ikú ọkùnrin kan lákòókò làásìgbò tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ náà láìpẹ́. Nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ìròyìn Kọ́lápọ̀ Álímì fi síta ní ọjọ́ Àìkú, gómìnà sọ pé mímú Tanfiani jẹ́ ìgbésẹ̀ rere. Síbẹ̀ ó rọ àwọn ọlọ́pàá láti túbọ̀ tẹ̀síwájú nínú ìsapá wọn kí wọ́n lè mú àwọn afurasí yòókù tí wọ́n ń wá. Wọ́n fi ẹ̀sùn kan Tanfiani pé ó kópa nínú ikú Ìzíkẹ́ Ọlápàdé lẹ́gbẹ̀ẹ́ ilé ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ tó kọjá. Gómìnà Adélékè tún ké sí àwọn ọlọ́pàá láti tẹ̀síwájú nínú ìwádìí àti ìfimúfínlẹ̀ láti mú àwọn afurasí tó kù bíi Àṣírí Ẹníbá, Dìlọ́ọ̀, Ojúyọbọ, Àléèbá, Lucifer, Lásìsì àti àwọn mìíràn tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n ń dá ìbẹ̀rù àti ìdààmú sílẹ̀ ní àwọn apá kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà náà tún rọ àwọn ọlọ́pàá láti ṣe ìwádìí tó jinlẹ̀ lórí ọ̀rọ̀ náà kí wọ́n sì gbé afurasí náà lọ sí ilé ẹjọ́ bí wọ́n bá rí i pé ó jẹ̀bi. Nígbà tó tún ṣe àfihàn ìbéèrè rẹ̀ pé kí wọ́n pààrọ̀ olórí ẹ̀ka ọlọ́pàá tó ń mójútó ẹ̀ka tó ń tako ẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ náà padà, Adélékè sọ pé bí ọlọ́pàá kan tí wọ́n ń pè ní Ẹ̀lùkú ṣe ń darí ẹ̀ka náà ti dín ìgbẹ́kẹ̀lé wọn kù nínú ọlọ́pàá. Gómìnà sọ pé wọ́n fi ẹ̀sùn kan ọlọ́pàá náà pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú díẹ̀ lára àwọn afurasí tí wọ́n ń wá, èyí tó jẹ́ ohun tó ń fa iyèméjì. Ó ní mímú Saheed àti Akílápá jẹ́ ìdàgbàsókè tó dára. A sì ń retí bí àwọn ọlọ́pàá ṣe máa fi hàn pé àwọn ti ṣetán láti fi òfin dáàbò bo àwọn aráàlú. Ó
ó fi kún un pé nísinsìnyí a dúpẹ́ lọ́wọ́ IGP igbákejì olùṣàkóso gbogbogbò fún ọlọ́pàá àti gbogbo àwọn míì tí wọ́n ṣiṣẹ́ tí èyí fi ṣeé ṣe. Gómìnà Adeleke tẹnumọ́ pé àwọn ọlọ́pàá gbọ́dọ̀ máa tẹ̀síwájú nínú iṣẹ́ náà nípa mímú àwọn afurasí tó kù kí wọ́n sì rí i dájú pé gbogbo àwọn tó bá jẹ̀bi ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n dojúkọ ìdájọ́ òdodo. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi ti bẹ̀rẹ̀ ìfojúsòde lórí àwọn afurasí ọ̀daràn mẹ́ta tó lu olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan pa ní ilé ẹ̀kọ́ kan ní ìpínlẹ̀ Kogi. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi ti bẹ̀rẹ̀ ìwádìí àti ìṣọ́de lórí àwọn afurasí mẹ́ta lẹ́yìn ikú olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan ẹni 30 ọdún tí ó kú nítorí ìfarapa tí ó ní nínú ìkọlù tí wọ́n ṣe sí i nítorí pé ó bá ọmọ ilé ẹ̀kọ́ kan wí. Wọ́n sọ pé olùkọ́ náà Mariam Usman ni wọ́n ṣèkọlù sí. Wọ́n sọ pé olùkọ́ náà Mariam Usman ni wọ́n ṣe ìkọlù sí ní ọjọ́ 18 oṣù kẹfà ní Brain Mines Nursery and Primary School Ugbamaka ní agbègbè ìjọba ìbílẹ̀ Ọlámàbòrò ní ìpínlẹ̀ Kogi. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Oyiza Salisu Afusa sọ èyí nínú àtẹ̀jáde kan ní ọjọ́ Àìkú. Ó ṣàlàyé pé wọ́n fi ẹjọ́ ìpànìyàn tí ó lè fa ìjìyà lábẹ́ òfin tó iléeṣẹ́ ọlọ́pàá Ọlámàbòrò létí ní ọjọ́ 25 oṣù kẹfà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, ìwádìí àkọ́kọ́ fi hàn pé Abdullahi Ishaka pẹ̀lú àwọn obìnrin méjì lọ sí ilé ẹ̀kọ́ náà wọ́n sì lu olùkọ́ náà nítorí pé ó bá ọmọ ilé ẹ̀kọ́ kan wí. Àtẹ̀jáde náà sọ pé olùkọ́ náà farapa gidigidi lákòókò ìtọ́jú rẹ̀ ní ilé ìwòsàn kan ní Ugbamaka. Lẹ́yìn náà ni wọ́n gbé e lọ sí ilé ìwòsàn IKO Òjó ní Okpo fún ìtọ́jú tó jinlẹ̀ sí i. Síbẹ̀ ó kú ní ọjọ́ 25 oṣù kẹfà ọdún 2026. Afusat sọ pé lẹ́yìn tí wọ́n gba ìròyìn náà, àwọn olùṣèwádìí ọlọ́pàá ṣàbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé àti ìdílé olóògbé náà, wọ́n sì ṣe gbogbo àkọsílẹ̀ tó yẹ. Ó tún fi kún un pé ìgbésẹ̀ tí ń lọ lọ́wọ́ láti gbé òkú olóògbé náà lọ sí General Hospital Anpa kí wọ́n lè ṣe àyẹ̀wò láti mọ ohun tó ṣokùnfà ikú rẹ̀ ní pàtó. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá náà sọ pé àwọn afurasí náà ti sá lọ kí àwọn ọlọ́pàá tó dé, ṣùgbọ́n ìsapá ń lọ lọ́wọ́lọ́wọ́ láti mú wọn. Ó ní nígbà tí a bá mú wọn, a ó fi ẹjọ́ náà lé àwọn ẹ̀ka ìwádìí ọ̀daràn ní ìpínlẹ̀ lọ́wọ́ fún ìwádìí tó jinlẹ̀ àti èyí tó péye. A wá rọ gbogbo àwọn ènìyàn láti yàgò fún inú bíbí àbíjù àti ìgbónára nítorí pé ìbínú ò mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá, ọ̀ràn ló máa ń dá sí ni lọ́rùn. Bákan náà kí gbogbo àwọn olùkọ́ àti ọ̀gá ọmọ ẹ̀kọ́ṣẹ́ ṣe pẹ̀lẹ́ kí wọ́n sì mọ̀ pé ìgbàlèèyàn ni ẹnìkan ò lè ní ayé. Láṣẹ Èdùmàrè, a ò ní ṣiṣẹ́ dáràn, a ò sì ní bẹ́ni ikú rẹ̀ kọ̀ lájà.